Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun àti ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà, gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní orílẹ̀-èdè Benin. Ó bẹ̀rẹ̀ láti Ìgọ̀lọ̀, Cháoro, Zàbẹ́, Kìlìbọ̀, Àlàlé, Mànígìrì, Ndùmẹ̀, Pẹ̀rẹ̀kẹ́tẹ́, Sávalú, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Bàsílá, Kálàfí, Ìdàṣàbọ̀ Ìkàn tó fi wá Àjàṣẹ́, Kòtónú. Gbogbo yín ni mo kí, ẹ kú ojúmọ́. Yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Mo fẹ́ dá wa ní ẹ̀kọ́ kan. Mo ti sọ̀rọ̀ lórí ìkarahun ìgbín part 1 fún wa, ẹgbàá kan sí. Ìkarahun ìgbín gangan fún rẹ̀, ó jẹ́ ẹranko kan tí ó jẹ́ pé Ọlọ́run fi àlùbáríkà tó pọ̀ sára ẹ̀. Ìwòsàn tó sì wà lára rẹ̀ kò kéré. Ìgbẹ́ ìgbín oògùn ni, ojú ìgbín oògùn ni, ẹran ìgbín oògùn ni, omi ara ìgbín oògùn ni, ẹyin ìgbín oògùn ni, ìgbín tó kú sínú ara ẹ̀ oògùn ni. A sì ń bọ̀, ẹ jẹ́ kí n fún yín ní part 2. Ẹ jẹ́ ká wá ìkarahun ìgbín kọ́pọ̀. Gbogbo ìdílé ló yẹ kó ṣe é sílé. Ǹjẹ́ o mọ̀ wípé gbogbo lè ṣe òun ni ìkarahun ìgbín, gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti kọ́ wa. Tí bàbá wa bá kó jọ tó pọ̀, wọ́n ní ká jó. Àgbélépọ̀ta rẹ̀ tó gbóná háúnháún wọ́n fún yín náà láàárọ̀ yìí. Àbí ẹ má jẹ́ ní tí ó fún yín nìyẹn, ẹ má jẹ́ ní tí ń fún yín, ẹ jẹ́ ń fi yẹn kọ́, ẹ jẹ́ ń fi kọ́. Ẹ bá ti jó, dà á sóyin. Ìwọ ọkùnrin tó jẹ́ pé sẹ́ẹ̀kan sùn lọ ní ọ́ máa lò ó, máa ń boost ìmúni ara, sọpọ́dé ní. Ẹni tó ní low sperm count, ẹ lọ sí ọjà kẹ́ lẹ́yìn fẹ́ ra ewé mọ́rọ́gbọ̀. Àwọn ará orílẹ̀-èdè Benin wọ́n lè má lè mọ ewé tí mò ń wí yìí. Ẹ̀kù, ṣé ẹ mọ ewé ẹ̀kù? Yìí máa yọ gbọ̀lọ̀ tá a bá sè é lọ́bẹ̀. Ẹ mọ̀, àwọn onílù a máa ní gbọ̀rọ̀ ní tẹ̀kùkù, ẹnu máa yọ̀ lára mi, gbọ̀rọ̀ ní tẹ̀kùkù. Ẹ gbọ́, ògùn bẹ ní ara ìkarahun ìgbín ní àṣírí tó pọ̀. Tẹ́ bá wá ewé ẹ̀kùkù yìí, ṣe rí ẹ̀kùkù àti mọ́rọ́gbọ̀ ọ̀kan náà ni wọ́n. Ṣe rí ẹ̀kù àbáláyé ń bẹ, ẹ̀kù gogoro wà. Gogoro yìí làwọn èèyàn máa ń pè ní mọ́rọ́gbọ̀. Gogoro rẹ̀ a máa pè ní mọ́rọ́gbọ̀. Ẹ̀kù àbáláyé òun a máa fà. Bí ká sọ pé òmísìmísì gogoro, òmísìmísì pẹlẹbẹ, bẹ́ẹ̀ làwọn náà wà. Òun làwọn ìyá wa máa pè ní pé ẹ̀kùkù, wọn á ní ọbẹ̀ Ṣàngó. Àwọn oníṣàngó máa lo ewé yìí láti fi ṣe ọbẹ̀. Ìwọ tí ọba yé tó bá ti bá àwọn àgbàlagbà lọ́wọ́ kan wọ́n ká ewé yìí ní jẹ́bẹ̀. Ṣé tẹ́ bá wá ewé ẹ̀kù yìí, bó jẹ́ ewé ẹ̀kù lẹ́rí, bó jẹ́ ti mọ́rọ́gbọ̀ ni, ẹ sá, kì í pẹ́ gbẹ. Tó bá ti gbà tẹ́ ẹ wá run ẹ pò papọ̀ mọ́ ìkarahun ìgbín tẹ́ ẹ ti jó.
ẹ lọ́ kó rí lọ́mú 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 lọ́mú. ṣé ẹ mọ̀ pé ojú méjì bẹ́ẹ̀ náà lọ? ẹ wá lọ wá ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹrẹ wẹ́wẹ́wẹ́ ẹ̀sà akọgbẹ ẹ lọ́hún náà ọ̀tán ògúndé ẹ pò papọ̀ mọ́ oyin gidi ẹni tó wọ́n ló ní low sperm count tátọ̀ rẹ̀ òkun tó tàbí tí ó wà active ẹni kọ́ máa fi mu ògì gbígbóná kí lẹ wí máa lo ògì gbígbóná wọ́n gan mọ̀ pé omi ìdí rẹ̀ bákánbákán ní òkun tí ó ṣe dómúdómú ó ní okun ara rẹ̀ ó sì ju kẹ̀kẹ́ dáadáa ó lè kò yí ọ kò yí ọ ó lè ṣe bẹ́ẹ̀ dáadáa dànsáàkì rẹ̀ ìyẹn ní ojókòó tí obìnrin ni ọmọ awáki ọ̀sára rẹ̀ dà àwọn ará òkè kan òkè ọ̀hún tó yẹ pé obìnrin ní raṣọ sí wọn lọ́rùn tó yẹ pé ọdẹ obìnrin ni wọ́n máa fi kẹ̀kẹ́ dẹ kiri ìyàwó ilé rẹ̀ la ní ò ṣe é fún o kì í ṣe pé kọ́ ọmọ ilé gbogbo obìnrin kí o ì máa jẹ́ kọkùnrin kó strong kéèyàn ò lè ṣe dáadáa manpower ni ìyẹn dúró bẹ́ẹ̀ ìkara wọn ìgbín ẹjọ́ ẹ lọ kúkúná lọ́múlọ́mú dáadáa ṣe rí àwọn ọmọ kan bẹ tó jẹ́ pé ọmọ ọdún mẹ́rin ni yóò wá dàbí ọmọ ọdún kan ẹ pò papọ̀ mọ́ ọṣẹ ẹ máa fi wé ọmọ yìí ọmọ tí ọjọ́ orí rẹ̀ wà ní ọdún kan sọ́dún márùn-ún òun ni ẹjọ́ lò tó bá ti kọjá bẹ́ẹ̀ ọ̀tọ̀ làgbó tiwọn tàbí ẹ bá rí i pé ọmọ kan bẹ tó jẹ́ pé ó ní àrùn gìrì pọ̀ fún tàbí wárápá láti ọdún kan sí bí ọmọ ọdún márùn ẹ máa bù ú sí lẹ́nu ẹ máa bù ú sí lẹ́nu níbẹ̀rẹ̀ fún ẹ máa bù ú sí lẹ́nu kọ́ máa la àmì bẹ́ẹ̀ ọlọ́run máa lò ní sábàbí ohun tí mo rọra fún yìí ìwọ ọkùnrin náà gan tọ́ àbí ìwọ obìnrin náà tọ́ bá lò àwo gba àrùn ni ìwọ̀n tí mo ní fún yín tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan tí mo ní pé àṣẹta ni mo kò lágbèlé pọ̀tá kí n tó filẹ̀ jẹun kó fi nọ́mbà mi lẹ̀ torí àwọn tí wọ́n ń gé ètò wa +23480 3298 3298 +23480 3298 3298 ẹgbàá kan sí +23481 33 155 111 +23481 33 155 111 ẹ jẹun fún yín nọ́mbà abẹ́nà +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 1929 ẹ̀mọ́ ọ̀dọ́ tẹ́ bá mú ìkara àwọn ìgbésẹ̀ ẹjọ́ yìí ewé ẹ̀yìn bí sowó ẹ̀gún papọ̀ mọ́ pẹ̀lú èpo ọ̀bọ̀ ẹ máa fi wẹ̀ ọ̀dẹ̀ ẹ̀yìn ìgbín ká tó fi kára ohun àkókò tí wọ́n bá péjọpọ̀ tí wọ́n fẹ́ ṣe ọ́ ní aburú kan wọ́n tí mo rọra fílẹ̀ yìí wọ́n ti kó mẹ́ta wọn tó ṣe àbáwọn kan bá péjọ di wọn láwọn ṣe ọ́ ti lọ tán kí wọ́n tó ṣe ẹ lọ dán o yọ bá yín lára mu Lukman ọmọ Ayédáre ní bá yín sọ̀rọ̀ bàbá ọgbọ́n ọmọ ọdún ọgbà tó yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ́ o ire kàbìtì.